gbogbo ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ nípa bàbá Ládọjà pé kán tún ọ̀rọ̀ yìí ṣe dídìrín èèyàn ẹni tó rí òpé tí kò lọ́pọlọ ló máa ní ọ̀rọ̀ tí mo sọ yẹn ò dáa. Yes, tí bá dárúkọ pé bàbá lásìkò yìí ní gbogbo ìtẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí jẹ́ ọ̀rọ̀ èyí tí ó ti ń fẹjú kẹ̀kẹ́. Ó yé ọmọ tó ń sunkún, ó dẹ̀ yé ìyá rẹ̀ tó ń rẹ̀ tẹ́. Oríṣiríṣi awuyewuye ni ó ti jẹyọ lórí ọ̀rọ̀ yìí, débi wípé ẹni tí ń ṣe Aláàfin Ọ̀yọ́, Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wádé, kọ ìwé kan lọ sí ilé ẹjọ́ gíga, ìyẹn Supreme Court, wípé kí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kí wọ́n tẹsẹ̀ dúró nípa bí wọ́n ṣe fẹ́ tẹ̀síwọ́ wájú láti fi ẹnìkan jẹ ọba. Bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan sọ wípé àwọn ń fi ara mọ́ kíní yìí, bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan sọ pé àwọn ò fara mọ́ ní Ọ̀yọ́. Ẹ wá gbọ́ o, bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe ń lọ lọ́tùn ún lọ lósì, èmi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lé lórí, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí àwọn tí ọ̀rọ̀ kàn gangan wípé kí wọ́n ṣe jẹ́jẹ́, kí wọ́n wo ọ̀rọ̀ yìí dáadáa, kí wọ́n lè mọ bí tí wọ́n fẹ́ gbà dá sí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ náà ni wípé gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, tí ò bá nídìí obìnrin kò ní jẹ́ kúmólù, tí ò bá nídìí àwọn tí wọ́n ń fi ohùn léde wípé kí ẹ má gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí tí wọ́n yí wọn. Bẹ́ẹ̀ náà ni wípé àwọn ọ̀rọ̀ lọ́tùn ún lósì, ẹ jẹ́ ká pa ti ọ̀rọ̀ aáwọ̀ kan láàrin àwọn ọba aládé èmi jù ọ́ lọ ìwọ ò jù mí lọ. Aláàfin Ọ̀yọ́ mọ ohun tí wọ́n ń ṣe, àfi tá a bá fẹ́ tanra wa nìkan. Nítorí wípé èmi rò ó lápá kan wípé a fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kì í jẹ́ ká pe àgbà níwèrè. Àwọn ìgbésẹ̀ kan wà tó jẹ́ wípé Aláàfin Ọ̀yọ́ kì í ṣe wípé wọ́n kọ̀ ṣàdédé gbé ni, wọ́n ti máa consult àwọn èèyàn kan láti gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí kó tó di pé wọ́n gbé ìgbésẹ̀ náà lọ sí ilé ẹjọ́. Èmi ò ní wá fẹ́ jẹ́ kí a gba ọ̀rọ̀ yìí bí ẹni gbàgbọ́ ọtí. Ẹ jẹ́ ká fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ká fi wo iye ọ̀rọ̀ yìí kó má bàa tó wá di ariwo tó máa wá fi di wípé àwọn èèyàn tí wọ́n yẹ nílẹ̀ Yorùbá tí ò yẹ kí wọ́n máa dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, wọ́n á máa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ má jẹ́ kí ògiri wa lanu tá a fi wá di wípé àwọn èèyàn kan wọ́n á máa bá wa dá sí ọ̀rọ̀ nílẹ̀ Kóòtù Òjìrè. We need to do the right thing at the right time. Nítorí pé tá a bá ṣe ohun tó yẹ ká ṣe lásìkò, ó máa dàbí wípé àmọ́ ohun tá à ń ṣe ni. Màá fẹ́ jẹ́ kẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ kan tí àáfà yìí ń jà rìnrìn pé wọ́n bẹ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wípé wọ́n má fi àwọn Ọ̀yọ́mèsì kan kí wọ́n má fi wọ́n jẹ ọba o. ilé ìdí tí wàá bẹ̀rẹ̀ bàbá sọ̀rọ̀ tó sàkàlà ẹ dákun ọ̀rẹ́ wa Mákindé àmì ẹ dákun kọ́ mọ́ fà àwọn afọbajẹ wájú yè àwọn Ọ̀yọ́mèsì wa àwọn ọ̀fẹ́ wọn jọba lọ́yọ̀ọ́ kọ́ mọ́ fà ó ẹ bá bẹ̀ gbogbo tí ń bẹ̀rẹ̀ bàtẹ́ bẹ́ẹ̀ lọ ẹ pè wọ́n tí wọ́n di àìchì àwọn wọn ni wọ́n dàdé lọ́tún la. àádú ni ìwọ ọmọ sọ pé Ọlọ́run a sì fẹ́ràn Mákindé a sì fẹ́ jábọ̀ a sì fẹ́ ṣubú gbogbo tálà àbúrásì okòrí gbòòrò. Dr. Saka Balógun ẹ̀ ṣe olórí Ògbómọ̀ṣọ́ olórí irú olórí báyìí ò sí mọ́. gbogbo àwọn olórí bí àwọn Àkàndé àwọn ń dáhùn kiri olórí bíi Saka Balógun ò sílẹ̀ yóò bá mọ́. mo wá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe tó wọn làwọn ń bí adé lọ́yọ̀ Aláàfin Sàámú Òdàdé adé ìtìwó ní local government kan a sì ní afọbajẹ márùn sọta mẹ́fà láàrọ̀ àbí láti wà local government nìkan. Ṣèyí Mákindé ti ṣe dáadáa lọ́dún kìíní lọ́dún kejì lọ́dún kẹta lọ́dún kẹrin lọ́dún karùn lọ́dún kẹfà gbogbo tálàfin àná bá ṣe fún wọn wọ́n dàkú torí pé kí ni àfẹ́kọ́ yọ̀ ọ́ dàrú. Ọ̀pọ̀ àwọn èèyàn gbé ọ̀rọ̀ bàbá yìí ṣùgbọ́n ṣó yé wọn dáadáa, ṣó yé alágbẹ̀dẹ bàbá yìí tó ń lórí lójú kan, ṣé àwọn èèyàn kan wò ó débẹ̀ wípé ó lóhun tó fẹ́ fàyọ. Ẹ jẹ́ ká tún wá wo ti ẹni tí ń ṣe ààrẹ Al-Moruf, àwọn náà jáde sí gbangba wálíà, àwọn náà sọ̀rọ̀. Ṣùgbọ́n kí n tó mú ti ààrẹ Al-Moruf wá, ó ṣeéṣe kẹ́yìn náà ti rí ti bàbá yìí kẹ́ máa wò ó pé ó dà pé bàbá yìí náà ó lẹ̀dí àpòpọ̀ mọ́ Aláàfin Ọ̀yọ́ ni láti dá gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lọ́wọ́ kọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí lóòtítọ́ a lè mọ ibi tó ti ń bọ̀, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ká wò ó dáadáa, ṣé a mọ ibi tó máa yọrí sí, ṣé a mọ nǹkan tó máa bá ìgbésẹ̀ náà dé,
wípé òkè kí gómìnà dáwọ́ dúró ṣé a mọ ohun tó máa yọrí sí òkè kí gómìnà go ahead ṣé a mọ ibi tó máa yọrí sí àwọn nǹkan tó yẹ ká gbéyẹ̀wò rèé ká tó lè wá sọ wípé a fẹ́ máa bẹnu àtẹ́lù àwọn èèyàn tó ń sọ̀rọ̀ yìí àbí a fẹ́ máa gbóṣùbà kárì fún wọn tí wọ́n yí wọn kì í ṣe wípé Aláàfin Ọ̀yọ́ rújú àbí Aláàfin Ọ̀yọ́ rude àbí Aláàfin Ọ̀yọ́ gbéná wojú gómìnà torí bí ọ̀pọ̀ ènìyàn ṣe rí sí nìyẹn ẹ jẹ́ ká wò ó from different perspective ẹ jẹ́ ká wò ó lóríṣiríṣi ọ̀nà àwọn ohun tí ọ̀rọ̀ yìí bá dé màá tó wá tẹ̀síwájú sọ́dọ̀ ẹni tí ń ṣe ààrẹ Al-Moruf lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nítorí pé bá a ṣe ń wọ ọ̀rọ̀ yìí ó ṣeéṣe kó fẹjú kẹ̀kẹ́ ju bá a ti lérò lọ ìpadà àkàtètè kápá ẹ̀ lásìkò yìí àbí kílẹ̀ yín rò ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section wa lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ má gbàgbé láti subscribe láti like kẹ̀dẹ̀ comment lórí nǹkan tó ń lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ẹ kú ìkàlẹ̀. àtàwọn ọmọ yín tó máa bá mi sẹ́lẹ̀ sáwọn bàbá mi this is for all Ọ̀yọ́mèsì entirely kí n tó sọ tí mò ń sọ. ẹ má jẹ́ kí àwọn olóṣèlú kan ti wá gbọ̀ngbọ̀n ọ̀rọ̀ tó di ìjà láàrin Ọọ̀ni Aláàfin Olúbàdàn gbogbo kí ni kò ṣẹ̀yìn lẹ́yìn àwọn olóṣèlú o èmi mọ̀ mi kàn follow trend ni àti bá sọ fún mi pé mo keep quiet kì í ṣe pé mo ní mi ní sọ̀rọ̀ mọ́ bọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé tèmi bá ń sọ lórí live tí bá ń sọ lórí live lójoojúmọ́ kò ní make sense ẹni pé mo máa ń cut láti ṣe fídíò mi ní 30 minutes ni ẹ má bínú anybody lè bọ́ síbí kó bú mi ò bọ̀ mo rò pé mi ò ní time láti dáhùn kankan lóhun tí mi bá wo comment ṣẹ́rí Ọ̀yọ́ Aláàfin àti Ilé Ifẹ̀ àti àwọn tó ń da Ọ̀yọ́ Ilé Ifẹ̀ àti Ìbàdàn rú ẹ tó bá dẹ̀ máa parọ́ tọrẹ nínú gbogbo àtàwà lórí bíi ni ẹ mọ̀ wípé níjọ́ ta ti ń sọ̀rọ̀ yìí mi ìbú ọba kankan ní àbúmúrí ibẹ̀ kọ́ ni mo fẹ́ lọ ọ̀bọ̀ mo ṣe ń bọ̀ ńbẹ̀ ṣùgbọ́n eléyìí mo fẹ́ kó kárí gbogbo ọmọ Ọ̀yọ́ pátá gbogbo àwọn bàbá wa tó ń jẹ a ní olóyè Ọ̀yọ́mèsì méje mo tún ti ń gbọ́ tán ní àwọn ìjọba ẹ má jẹ́ sọ pé Ṣèyí Mákindé ẹ jẹ́ ní ìjọba Ọ̀yọ́ state torí kí nǹkan kan tó lè pass nǹkan kan kó tó di pé Ṣèyí Mákindé gan bu ọwọ́ sí aláwọn cabinet tó máa pè adè láwọn Ọ̀yọ́ ọmọ bíbí inú Ọ̀yọ́ ń bẹ̀ ẹ jẹ́ ká gbàgbé pé wọ́n ti rotate ìjọba is fine there's nothing we can do ìjọba amúnimóògùn ni wọ́n àmọ́ ẹ má jẹ́ kí àwọn tí wọ́n ń ṣe ọmọ Ọ̀yọ́ kan sọ wípé wọ́n ní wọ́n fẹ́ dé alága ọ̀jà ládé mo gbọ́ o wọ́n náà fẹ́ dé àwọn Ọ̀yọ́mèsì ládé tí ò ṣẹlẹ̀ nínú history Ọ̀yọ́ ẹ̀yin Ọ̀yọ́mèsì kọ̀ọ̀kan tẹ́ ẹ bá gbọ́ kíní tí má lè fi ṣọwọ́ sí máa ṣọwọ́ sí tẹ́ ẹ bá gbọ́ kíní èmi ò ní ẹ má ṣe o bọ̀ mo fẹ́ kẹ́ ẹ ronú jinlẹ̀ dáadáa kẹ́ wo ìtọ̀sẹ̀ Ọ̀yọ́ kẹ́ wo nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́yọ̀ láti lẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ àgọ́ ọ̀já yìí náà àbí tá a ń sọ̀rọ̀ Àtìbà ọdún wo ló ti ṣẹlẹ̀ tí àwọn kan wá dé láti 2025 to 2026 tó wá fẹ́ ba ìtàn Ọ̀yọ́ jẹ́ nígbà tó bá di pé ẹ fẹ́ dé àwọn Ọ̀yọ́mèsì ládé ṣé nítorí owó tó fẹ́ fún yín èlò gangan ni wọ́n fẹ́ fún Ọ̀yọ́mèsì tẹ́ ẹ̀ tí ì rí ná nígbà tẹ́ ti wà lórí oyè ẹ̀yin yẹn bá mi tẹ̀ lọ́rọ̀ yìí o àwọn ọmọ kan àwọn kan láwọn àti àgọ́dọ̀ Ọ̀yọ́ àti Àtìbà ẹyọ kan ni wá ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ̀ ń differentiate ẹ̀ kàn ń kó wàhálà sí wàhálà lọ́yọ̀ ni tá a bá ti ń bọ́nú ẹyọ kan àkó ẹ ti gbàgbé pé agbára táwọn bàbá wa ti lò lọ́jọ́ ọjọ́ sí ó ní gbogbo òlu ṣe ń dájọ́ náà darí ẹ̀ dẹ̀ mọ̀ pé àwọn àgbàlagbà tó máa ń sọ pé ẹni tó bá darí sapá apá ẹ̀yin ẹ fi oníkálukú lẹ̀ mo máa wà surprise tí bá ṣe show tí most àwọn ọmọ ilé ìfẹ́ bá wá tó bá wá bú mi there's one lady kíní kan Àjàó mo ti gbàgbé second name ẹ̀ mo tún private chat ẹ̀ pé obìnrin ni ẹ obìnrin wa ń ṣu ẹnu sọ̀rọ̀ lórí internet tí wọ́n bá gbé ẹ sáré tó bá blog ẹ lẹ́ǹkan ó ní lè sùn àtàkì lè mú ẹ àwọn tó bá ti blog rí àwọn nìkan kọ́ ronú sọ̀rọ̀ yìí tí wọ́n bá blog ayé ẹ lẹ́ǹkan even ọkùnrin gan tó bá dídí blog ẹ tó gbé picture gbogbo ẹbí ẹ síta lẹ́ǹkan ẹ comment àníkẹ́ mẹ́ comment you say is your opinion mú opinion tí ò ní bú ẹni tó sọ̀rọ̀ ẹ má bú kó ṣe dandan some certain thing wà pé mo kàn post ẹ lásán ni èmi lẹ́ ń dàrẹ́ tọ̀rọ̀ sí nǹkan tí mo pick nǹkan tí mo post ẹ máa dàrẹ́ tẹ̀ sí mi ọ̀rọ̀jọ́ mi ni ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin etí yín mo fẹ́ kẹ́ yá mi tó bá dàrú tó máa padà o wà láì dẹ̀lẹ̀ fún tí mo rí láì tó bá ní wọ́n fẹ́ fún àwọn olóyè wa ní title tó máa dé èwo ní àti sọ pé wọ́n ní gọ́gán Ṣèyí Mákindé ló ń fẹ́ dé gbogbo àwọn Ọ̀yọ́mèsì ládé ẹjọ́ tó lọ́n ta ni Aláàfin fẹ́ ṣèjọba lé lórí ìbéèrè ni o orúkọ wo ló fẹ́ tàn nínú Ọ̀yọ́ Aláàfin tó fẹ́ tàn nínú Ọ̀yọ́ táwọn gangan ní Ọ̀yọ́ sì ti pé ẹ wá wé pé orúkọ ẹnì kọ́kọ́ fẹ́ tàn nínú àwọn olóyè tó máa tàn tó Aláàfin nígbà tẹ́ bá wá gba ìjọba láyè tí gbogbo yín náà lọ gbadé ẹ nílé dọ̀bálẹ̀ ẹ nílé wọlé fAláàfin mọ́ but guess what àtúnṣe wà o gbogbo ẹ̀yin Ọ̀yọ́mèsì tí ẹ wà ní orí ètò táwọn ọmọ wa wà lórí bíi ẹ jọ̀ọ́ èmi bẹ̀ yín ni o ẹ fi orí korí kẹ́ fi ikùn lukùn kọjọ́ tó lọ nítorí wípé tá a bá ní ká máa wò bá bàbá yìí ṣe ń bá ọ̀rọ̀ yìí bọ̀ mo fi Ọlọ́run búra ó máa padà ba ìlú Ọ̀yọ́ jẹ́ ojú àwa tí gbogbo ẹ̀yin bàbá tẹ́ gbadé yìí bàbá mi alágọ̀dọ̀ Ọ̀yọ́ wàláhì tàláhì sọ́bì láì làásìlá mo fẹ́ kẹ́ ronú ẹ̀ dáadáa kẹ́rò mo wá fẹ́ kẹ́ wo gbogbo ẹ̀yin bàbá yìí kẹ́ wo ọdún tẹ́ ẹ ti ń jẹ bọ̀ lẹ́yìn bàbá Aláàfin ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí mo rò pé ìjọba kankan kò bọ yín gbà yẹn o ẹni ìjọba kankan kò bọ yín o ìjọba kankan kò bọ yín nígbà yẹn ẹjọ́ tó lọ lọ mi ì tí ì ròyìn pé owó tíjọba gan tó máa fún ẹ̀yin chief tó ń pè yìí mi ì tí ì rò pé wọ́n 200,000 torí mo ti gbọ́ mi kàn fẹ́ bẹ síbí yìí ni gbogbo ẹ̀yin bàbá yìí lẹ̀ ń jẹun kó tó di pé Ṣèyí Mákindé gbé ìṣèwọ́ ẹ̀dí
èmi dẹ̀ ti rí bẹ́ẹ̀ mi ṣe kéré tó anybody can come here and yap me o èmi ti rí pé game tó ń gbé wá yẹn wọ́n kàn fẹ́ fọ́ Ọ̀yọ́ wọ́n fẹ́ fọ́ Ọ̀yọ́ wọ́n fẹ́ fọ́ lójú ẹ̀yin bàbá mi náà wá gbà tí wọ́n bá joyè Aṣípa lọ́la Aṣípa Ọ̀yọ́ tí wọ́n bá jẹ́ lọ́la tí àwọn bàbá wa wá dúró tọ́lá náà alágọ̀ọ́dọ̀ Ọ̀yọ́ làwọn fẹ́ ṣe alágọ̀ọ́dà tó jẹ́ alágọ̀ọ́dà gẹ́gẹ́ bá a ṣe gbọ́nù tán ẹjọ́ torí Ọlọ́run ṣé kò mọ́ ṣé ìdá mi ò tó ní wà nígbà tá a ti ní Aṣípa lámọ̀ ní gbogbo òsàlẹ̀ Ọ̀yọ́ pátá ẹyọ kan ni wà náà ẹ má jẹ́ káwọn intruder àwọn aráàta wa ń wọnú ilé wọn wá fẹ́ mo dẹ̀ mọ̀ pé Ọ̀yọ́ ẹ̀yin bàbá ìyẹ́ ilẹ̀ gbọ́n jù ẹ̀gbọ́n ẹ mọ̀tàn ẹ màṣà ẹjọ́ the story of Ọ̀yọ́ Aláàfin Àtìbà amọ̀gbà tó jẹ tí Àtìbà tẹ̀lú Ọ̀yọ́ dó amọ̀gbà tí àwọn àgọ́ ọ̀jà ti wà ń bẹ̀ àmọ́ àwọn tó bá lọ́yọ̀ àmọ́ tí wọ́n bá lọ́yọ̀ àmọ́ ọba kò sọ ẹrú nínú gbogbo wa àti bàbá mi alágọ̀ọ́jà kábíyèsí bàbá alápínní àti ìjẹ bàbá mi àgbákin ilẹ̀ Yorùbá ẹ pé àwọn tó wà lábẹ́ Yorùbá Ṣọ̀run Ọ̀yọ́ ẹ pé àwọn tó wà lábẹ́ yín o torí kíní yìí ẹ̀rọ dáadáa kẹ́ ẹ tó lọ alákọ̀ọ́kọ́ tó bá fi ń jẹ ọba tẹ́ ẹ fẹ́ jẹ lọ́yọ̀ tẹ́ ẹ bá gbà tí ò ṣẹlẹ̀ rí tẹ́ ẹ bá wá gbà kan fi ń jọba ìjọ tó lọ náà mélòó gangan ni àdúgbò yín irú alápínní sìn ó tọ́ mọ́ àdúgbò lé ìyá bàbá tèmi lápòpò ìyẹn àgbákin mélòó wá ni wá tala fẹ́ jọba lé lórí mo fẹ́ kí ẹ ronú sí kíní yìí o èébú kọ́ o torí mo mọ̀ pé màá pín kiri tí bá ṣe tán màá sẹ̀ǹdì àwọn Ọ̀yọ́ bá mi pín ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ ronú sí o ó ń déwájú ó ń dẹjọ́ ó ń di ẹ̀yìn ó ń di aṣọ ọ̀nà tí wọ́n ń gbé kíní gbà àti da Ọ̀yọ́ rú ni wọ́n play game fún wa ní Ọ̀yọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó ti ń dìbò lọ yá mi thank you sister mi aláwẹ̀ àwọn kankan náà ní wà Adéwọlé Táíwò ọ̀pọ̀lọpọ̀ kíní ni mo ti bá àwọn tí wọ́n mọ̀ tí mo mọ̀ kó jẹ́ olórí láwẹ́ àwọn tí mo mọ̀ àwọn kan náà ní kí náà pè wọ́n Ìbàràpá làǹlátẹ̀ àwọn Ìbàràpá méjèèjì mo mọ̀ àkọ́kọ́ kan bẹ̀ tí èmi náà ti bá wọn sọ̀rọ̀ wọ́n fi kíní wọnú ara wọn ni ó ní mo ṣe sọ nígbà tí wọ́n náà pín rotation pé ká ṣe ọba mo ní definitely ẹ jẹ́ ká kúkú ṣe rotation gọ́vnà náà àwọn ọmọ Ìbàdàn bọ́ bí wọ́n bú mi bọ̀ wọ́n ti gbàgbé pé nǹkan kan náà ni wá mo ṣẹ́nu kù torí mi gbọ́dọ̀ sọ̀rọ̀ àbùkù síbàdàn gbogbo mo dá gbogbo mo dá kẹ́kẹ́ pátá ọmọ Ọ̀yọ́ ni wọ́n so mo sọ̀rọ̀ kan nígbà tí mo ń sọ̀rọ̀ mo advice bàbá mi Ọládìlú Ládọjà kábíyèsí Olúbàdàn of Ìbàdàn mo rọ́mọ sí ìrìn kan tó jáde bọ̀ ó bìlí pé bóyá èmi á jáde fún òun ó déwọ̀ pé màá dárúkọ òun láyé mo wọ́ra mi lẹ̀ nìyẹn ó kọ́ síbẹ̀ ó ní ààrẹ last one fún ààrẹ mọ nǹkan tó máa ń yà mí lẹ́nu nínú kíní ni pé gbogbo ọ̀dọ́ máa ń bọ̀ta tí wọ́n ń tijú láti ta sí mi yẹn gbogbo yẹn láti jọ ṣe dáadáa o tá a ti jọ rò tó yípa ní nọ́mbà ara wa bọ̀ mo máa ń wò pé àwọn kan wà tó yẹ pé ó dàbí ọ̀rọ̀ tí Esabod máa ń sọ tàbí tí brọ́dà mi ọba orin Saheed Òṣùpá máa ń sọ mo dẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ wá máa mú kíní yẹn lò ẹni tó bá ti rí pé ìrépé ni kò yẹ kéèyàn máa dá wọn lóhùn bọ̀ ọ̀rọ̀ jọ́ mi ni ẹ̀yin brọ́dà mi lágọ̀dọ̀ yọ ẹ̀yin brọ́dà mi ní Àtìbà ẹ̀yin brọ́dà mi ní Awẹ́ Fìdítì Jóbélé àfijó pátápátá ẹ ronú sí torí tẹ́ ẹ bá ronú sí nígbà tó yan chairmanship tó wá mú ẹnìkan tó mú kan nínú àwọn ẹ má jẹ́ mi ìfẹ́ lóde yẹn bọ̀ wọ́n mú kan nínú àwọn chief Aláàfin wọ́n ní kó ṣe assistant ẹ̀yin náà rí pé kíní yìí ti ní ọwọ́ òṣèlú nú bọ̀ àwa ọgbọ́n tèmi máa fi ń ṣe show mi ti máa ń ṣe ẹlòmíì òun ṣe show bẹ́ẹ̀ tẹ́ bá wẹ̀ rí pé mo ti jáde tí mo ṣe live show ti pẹ́ ẹ̀ ṣe rí èrò bá ṣe show kó tó kéré yẹ ti rí 3, 4, 500 because ti bìlí pé mo máa ń kọ́ ti show mo kàn máa ṣe mo kàn sáré ṣe 10 minutes máa shoot máa send ẹ̀ bọ̀ ṣe rí ọ̀rọ̀ táà ní máa sọ tó máa dìjà èmi ò rẹ́dì láti bú ọba kankan o mo fi Ọlọ́run búra òpònú èèyàn ló máa ní gbogbo ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ nípa bàbá Ládọjà pé kán tún ọ̀rọ̀ yìí ṣe dídìrín èèyàn ẹni tó rí òpé tí kò lọ́pọlọ ló máa ní ọ̀rọ̀ tí mo sọ yẹn ò dáa yes tí bá dárúkọ pé bàbá ìkọ́ tó gún mi ó lè mi sọ pé Ládọjà jọ tó lọ orúkọ náà fi pọ̀ baládé o bálá àfi ṣe tó lè ní ọwọ́ adé la máa pè Akeem ọwọ́ adé ló ń jẹ́ a lè fi bọ̀dá sí wọn dẹ́ fi sáà sí gan wọn pe wọn lo sáà fọ́ba ìwọ tó bá mọ̀ kẹmọ̀ láre náà ni ayaba Ọ̀yọ́ ó fi èèyàn jẹ baálẹ̀ bọ̀ àwọn kan ní ó wà ṣe ń pé àrífín nìyẹn nítorí pé ẹ mọ̀ ìṣẹ̀dádé Ọ̀yọ́ ẹ mọ̀ páwà tí ìyàwó Aláàfin ní bọ̀kẹ́ tó kọ́mẹ̀tì ẹ kọ́kọ́ bèrè níbẹ̀ pé ẹjọ́ ṣé bó ṣe yẹ kó ríre àwọn adájọ́ ọmọ Ọ̀yọ́ kò sí kọ́mẹ̀tì ẹni tí mi ń wò tí bá jókòó wọn náà báyìí mi bá ní kọ́mẹ̀tì 2000 máa wò ẹ́ rí pé mo máa ń láìkì ẹ̀ yìí tí bá dẹ̀ ti rí pé ó ṣe kinní mo ti sọ fún yín ti pẹ́ mi kàn fẹ́ máa ṣèkà tí bá sọ̀rọ̀ tó bá bú mi lórí bí tí bá ti report ẹ oṣù méjì ò ní rí bí wọ Facebook mọ́ ò ní lè comment anywhere máa report ẹ máa block ẹ mo dẹ̀ rí pé kò make sense bọ́ sí ẹ tí náà àwọn èèyàn máa wá pẹ̀lú ọpọlọ